ẹ̀yin ènìyàn wa, àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o. Wọ́n bẹ́ orí àwọn sẹ́ríkì, wọ́n bẹ́ orí wọn gidi. Àwọn sẹ́ríkì tó ń ṣe olùgbọ̀wọ́ fún àwọn agbésùmọ̀mí allegedly. Ẹ wò ó, látàrí ìkọlù tí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ṣe fún àwọn agbésùmọ̀mí nínú igbó Sambisa. Àṣé àwọn sẹ́ríkì wọn lókè ọya, àṣírí wọn tú. Àṣé àwọn ni wọ́n jókòó, àwọn náà wà nídìí orò tó rò fi ń ké. Àwọn ni oníròmìromi tó ń lù lábẹ́ odò fún àwọn agbésùmọ̀mí. Ọwọ́ ti wá bà wọ́n. Tẹ́ ẹ̀ bá nígbàgbé, agbé ìròyìn kan síta ní ìjẹta wípé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n mú àwọn agbésùmọ̀mí tí wọ́n dẹ̀ ti mú balẹ̀ nínú wọn. Àwọn tí wọ́n mú balẹ̀ wọ́n jẹ́ 71, ìyẹn ní 71 lára àwọn agbésùmọ̀mí yẹn. Ṣùgbọ́n lára àwọn agbésùmọ̀mí yẹn, ẹni tó wá jẹ́ ọ̀gá wọn Àdó-Àlérò, ọmọ ẹ̀ 3 ló bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Lára àwọn ọmọ ẹ̀ 3 yẹn, àwọn sẹ́ríkì kan náà tí wá wà nínú wọn níbi tí wọ́n jókòó sí, wọ́n ti ń ṣe ìpàdé ibẹ̀ ni wọ́n ti fún wọn ní àkámọ́ gidi tí wọ́n bẹ́ orí sẹ́ríkì kan báyìí, wọ́n gbé sílẹ̀ ní. Ẹ̀yin ènìyàn wa, àwòrán ẹ̀ wà níbí. Ẹ lọ sórí Telegram wa. Tẹ́ ẹ bá dórí Telegram Àṣàkẹ́ TV, ẹ bá ń bẹ̀ àti gbogbo síyá tí wọ́n ṣe fún wọn gidi. Ẹ bá wa gbé kùndùsì fún àwọn ọmọ ogun Nàìjíríà. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà o. À ń sọ náà tẹ́lẹ̀ pé ọmọ ogun Nàìjíríà wọn ò kéré nínú ayé. Bí a ká sọ wípé ó ti ní ọwọ́ oníkọ́lọ́bí olóṣèlú nínú ni, bí bẹ́ẹ̀ kọ́, tí wọ́n bá tú àwọn ọmọ ogun Nàìjíríà sílẹ̀ fáwọn kinní burúkú wọ̀nyí, kò gbà wọ́n ju wákàtí kan, wọ́n máa palẹ̀ wọn mọ́ ni. Ológun kan ti jáde tó ti sọ̀rọ̀ tó kọjá wípé wípé wọ́n máa ń sọ fáwọn káwọn dúró de ọ́dà ni. Tí wọ́n bá fún àwọn ní ọ́dà, kò gbà wọ́n fún wákàtí kan, èló ni gbogbo wọn. Kí ló dé? Ẹ̀yin wo lẹ̀ ń fún wọn ní ọ́dà? Ẹ̀yin wo lẹ̀ ń di àwọn ọmọ ogun Nàìjíríà mú tẹ́ ẹ̀ tú wọn sílẹ̀? Ìwọ̀nba tẹ́ ẹ̀ tú wọn sílẹ̀ yìí, wọ́n pidán gidi o. Ẹ jọ̀ọ́, ẹ máa bá wa tú wọn sílẹ̀ báyìí. Ẹ má dì wọ́n lọ́wọ́ mú mọ́. Ṣé bí wọ́n ṣe ń para ìlú yẹn ṣó dáa ni? Ẹ tú àwọn ọmọ ogun Nàìjíríà sílẹ̀ fún wọn. Ọmọ ogun Nàìjíríà wọ́n ní jẹ́ẹ̀tì firefighter. Ṣé bí ọmọ ogun Nàìjíríà wọ́n ní fire jẹ́ẹ̀tì, wọ́n ní dúróònù. Àwọn dúróònù gangan wà tó yẹ pé wọ́n máa ń gbé dání tó wá pé látòkè ni wọ́n ti máa jù sílẹ̀ fún wọn ní, yàtọ̀ sí pé wọ́n kọ́ńbà gan nílẹ̀. Òkè gan tó bá ju àkàrà sí wọn, ẹ̀yin ìwo lẹ wá ń dì wọ́n mú. Ẹ jẹ́ bá wa tú wọn lẹ̀ o. Ṣùgbọ́n báyìí ìròyìn tó ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé àwọn sẹ́ríkì tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ fún wọn, wọ́n mú wọn báyìí, wọ́n bẹ́ orí wọn sílẹ̀ ní allegedly. Gbogbo àwọn jet fighter tí wọ́n gbé lọ síbẹ̀ nígbà yẹn wípé wọ́n fẹ́ ìtẹ̀ ìgbàjọba ń bẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kó wọn jáde fún àwọn ọmọ ogun Nàìjíríà kí wọ́n pitú ọwọ́ wọn, kí wọ́n gbé àwọn kinní burúkú wọ̀nyí sáré. Ẹ̀yin ènìyàn wa, ìròyìn yẹn wà ń bí tá a gbé sí wa létí. Tẹ́ ẹ máa bá wa gbọ́ fúnra yín bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bẹ́, bí wọ́n ṣe ṣe ìkọlù yẹn lọ́tùn lósì fún wọn. Bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ nìyẹn. Kí ló dé? Àjèjì ni wọ́n dẹ̀ wọlé wá, wọ́n dẹ̀ wá ń ṣòro bí agbọ́n, wọ́n dẹ̀ ń dẹ́rù ba onílé, wọ́n ń dẹ́rù ba gbogbo ọmọdé àti àgbà àtọmọ ogun Nàìjíríà pàápàá. Ṣùgbọ́n báyìí wọ́n ti tú wọn lẹ̀ lóní ráńpẹ́ o, torí ráńpẹ́ ni. Tó jẹ́ pé wọ́n tú àwọn ọmọ ogun Nàìjíríà ńlẹ̀ gidi fún wọn ni. Ó yẹ kí wọ́n mú balẹ̀ jù yẹn lọ. Gbogbo àwọn tí wọ́n bá wọn lọ máa ń ṣe ìpàdé peace meeting, wọ́n repentant yẹn, gbogbo wọn yẹn pátá ló yẹ kí wọ́n bá wa clear wọn kúrò. Ẹ̀yin ènìyàn wa, ṣé ká sáré fi tó wa létí? Nigerians, remember the update I gave you on how the Nigerian army and the DSS unalived more than 50 bandits in Kushin-Kalgo. Kushin-Kalgo is under Safe local government area of Zamfara state on Saturday, which was the 4th of April 2026. Remember that update I gave you guys. I even gave you the time that this whole thing happened and how it lasted for 6 hours, right? I also told you how the military took out the son of the most notorious bandit kingpin, Ado-Alero. Remember, I told you guys. Now, the Ado-Alero himself is now threatening to retaliate because we found out that 3 of his children were unalived in that operation by Nigerian Army and the DSS. 3. Their names are Seriki, Alma, and Ilya.
3 of them were unalived by the Nigerian army and the DSS. And now, Ado Aleri himself is threatening to retaliate. Now, among the people that were unalived, we have names of big kingpins, like big dogs, big kingpins that were also unalived in that operation. Big names like Kashala, Dogo, Biriki, he was unalived. Kashala, Manimugu was also unalived. Birikin Seriki was unalived. Kashala, Uguma was also unalived. Ilya Me Rasha was unalived. Yeti was also unalived. These are big names, big kingpins. The Nigerian army and the DSS brought them down. And see for yourself what the Nigerian army and DSS did to these guys. Go and see how they removed the head. See, they removed the head. They removed the head. They come on the head and keep on for table. This was going to be. Yes, so go and see how they remove the head. So he's now threatening to retaliate, but this is not the time to sleep, guys. Be on alert, because these guys' 3 sons were unalive. So you know when your 3 children, when they unalive your 3 children, you know the kind of pain. So right now he's mourning, and maybe after morning he's going to. So it is not the time to sleep and celebrate. Guys, be on your guard. You know the story, but for me, I'm going to celebrate and laugh. So those of you there, please be on your guard. Ẹ̀yin ènìyàn wa, bẹ́ẹ̀ ṣe bá wa gbọ́ tán yẹn, báwa náà ṣe gbọ́ nìyẹn, láwa sọ wípé a ò gbọ́dọ̀ gbọ́ o, ká má gbé wá sí etí ìgbọ́ gbogbo wa o, wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà, ìyẹn ni àwọn ọmọ ogun Nàìjíríà. Wọ́n ní bí eńgó ẹni bá jóore, orí ẹ máa yá atọ́kùnrin pẹ̀lú eléyìí tí wọ́n ṣe yìí. Kí wọ́n bá wa tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin ọmọ ogun Nàìjíríà, Nigeria military, kudos to you. Ẹ continue. Kó tú yín sílẹ̀ fún wọn gidi. Kí ni wọ́n ń dì yín lọ́wọ́ mú fún? Àwọn èèyàn ń pa ará ìlú. Ara nǹkan tí ẹ̀yin dẹ̀ wà fún nìyẹn, láti dáàbò bo ará ìlú. Tó bá ní ká sọ, ká fi tàwàdà kúrò tàbí ká mú tọwọ́ olóṣèlú kúrò ń bẹ̀. Nínú adúláwọ̀ yìí, mi rò bó tì ní orílẹ̀-èdè náà tó lè fi agagbága pẹ̀lú ọmọ ogun Nàìjíríà o. Ṣùgbọ́n nǹkan tí wọ́n wá sọ wọ́n dà. Òṣèlú, wọ́n ti òṣèlú bọ̀ ọ́. Òun ló fà á tí gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n báyìí wọ́n ní kíkọ́ àwọn ọgọ́ òní gbà lábọ̀ o. Wọ́n wà nínú ibẹ̀ náà pẹ̀lú wọn báyìí tí wọ́n ń tatatata, tí wọ́n ń totototo, wọ́n ń dà bolẹ̀ fún wọn ni. Ẹ káre láyé, ẹ continue. Torí pé ìlú wa la wà, àjèjì kan ò kàn lè wọlé wá, kọ́ máa wá dúnkòkò mọ́ wa, kọ́ dẹ̀ máa pa àwọn ènìyàn. Wọ́n ti ń halẹ̀. Òun ni ìròyìn tó jáde lánàá. Àwọn Nigeria military náà tí wọ́n wà ní Patigi, níjọba ìbílẹ̀ Patigi ní Kwara, wọ́n rìpẹ́ẹ̀lì wọn. Wọ́n wá bíi pé báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀, tí wọ́n á kọ̀ ya wọ ọgbà ológun, tí wọ́n á kọ̀ mú wọn balẹ̀, wọ́n á dáná sunbẹ̀, wọ́n á kó gbogbo nǹkan wọn lọ. Nígbà tí wọ́n máa yọ sí wọn ní Kwara State, níjọba ìbílẹ̀ Patigi, tí wọ́n lọ ṣe ìkọlù sí ọgbà ológun tó wà ń bẹ, àwọn ológun wọ̀nyẹn náà wọ́n tatán sí wọn lọ́rùn. Ìròyìn ẹlẹ́wọ̀n yẹn wọ́n lé wọn padà ní, wọ́n resist wọn, wọ́n rìpẹ́ẹ̀lì wọn wípé ẹ wá, eléyìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀ kọ́ o. Ọlápọ̀ níbi kan tí wọ́n kọ̀ òwúkọ̀ àwọn ọmọ ní báyìí, wọ́n ti tú àwọn lẹ̀ fún yín ni o. Ẹ bá pé wá ẹ̀ ní pé lọ, ẹ̀yin ènìyàn wa. Òun la ní ká mú wá fún wa o. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó ti túbọ̀ jẹ́ kí a mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ káwa náà ká dira. Ẹ jẹ́ kí àwa náà ká dúró tán. Mo mú ìròyìn kan wá fún wa lánàá tó ṣẹlẹ̀ ní Zamfara, tí àwọn ọ̀dọ́, àwọn ọkùnrin tí wọ́n jáde síta tí wọ́n kó oríṣiríṣi dání. Ìyẹn náà ní kí ará ìlú ṣe báyìí, pé ẹnìkan ò ní gbẹnìkan wá fúnra máa gbára wa o. Ẹ jẹ́ kí àwa náà ká di àmùrè, ká di àmọ́ra wọ̀ gidi, ká má kọ́wọ́ gbéra, kólúkálukú dira wípé ilẹ̀ yìí ilẹ̀ wa ni.
a lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí, àwa la ní ilẹ̀. Àjèjì kan ò kàn lè wá máa wá dún màhúrú mọ́ wa, kọ́ máa dún kòkò mọ́ wa ká wá kọ́wọ́ gbéra ká máa ṣe ẹgbà wá ó, a máa gbára wa ni. Ọlọ́run á sì fún wa ṣe. Ẹ̀yin ènìyàn wa, bákan náà ni ìròyìn jáde o. Ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ìròyìn tá a gbé jáde lórí asaketvnews.com lórí wẹ́bsáìtì wa lánàá wípé ààrẹ Amẹ́ríkà ó ní àwọn èèyàn tó pọ̀ ló máa ṣègbé. The entire country can be taken out in one night, and that night might be tomorrow night. Ní alẹ́ àná, ìyẹn ní ọjọ́ keje nínú oṣù kẹrin 2026, látàrí rògbòdìyàn wàhálà ogun tó ṣẹlẹ̀ láàrin Iran àti orílẹ̀-èdè Amẹ́ríkà àti Israeli, tó fi jẹ́ wípé àwọn Iran wọ́n wá ti ibi tí gbogbo àgbáyé tí wọ́n ń gbé epo rọ̀bì ń gbà ń kọjá, ìyẹn ní Strait Hormuz, wọ́n ti ibẹ̀ pa, tó fi jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ó wá fún wọn ní gbèdéke 48 hours. Àná ní gbèdéke yẹn pé ìyẹn ní ọjọ́ méjì, wípé tí wọn bá ti ṣe sílẹ̀ o, àwọn ibì kọ̀ọ̀kan wà ní ọ̀dọ̀ wọn náà tó jẹ́ pé ibẹ̀ náà ti ń gbé gbogbo nǹkan ogun wọn, agbára wọn jáde, òun máa ju àdó olóró síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí ààrẹ Amẹ́ríkà gbèrò ìyẹn síta, kété ni àwọn orílẹ̀-èdè Iran ni wọ́n kó over 2 million citizens wọn ni wọ́n kó wọn lọ síbẹ̀, àtọmọdé àtàgbà gbogbo wọn lọ rọ̀gbà yíbẹ̀ ká wípé kò sáyè fún Amẹ́ríkà kí wọ́n ju àdó olóró síbẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń bá gbogbo àwọn ètò wọ̀nyẹn lọ, gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn wọ́n negotiate o, ibi tí wọ́n padà wá fi àdàgbà gbogbo ẹ̀rọ sí ní èní ni ìròyìn wá jáde ní tó jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kẹrin 2026 ní ìròyìn wá jáde tí àwa rí wípé wọ́n ní orílẹ̀-èdè wọ̀nyí o tí ogun ti ń ṣẹlẹ̀ yìí o, Iran Amẹ́ríkà o, pé wọ́n ti negotiate, wọ́n ti gbọ́ gbogbo nǹkan tí Trump ní kí wọ́n ṣe, wípé ibi tí wọ́n ń gbé epo rọ̀bì gbà lágbàáyé ìyẹn ní Strait Hormuz, wípé kí wọ́n ṣí ibẹ̀ sílẹ̀. Ìyẹn ní gbèdéke, ìyẹn ní àwọn nǹkan tí Trump sọ fún wọn, wọ́n gbọ́dọ̀ ṣí sílẹ̀ o, pé bí bẹ́ẹ̀ kọ́ òun máa ju àdó olóró sí àwọn ibi tó ti ń kó àwọn nǹkan ogun wọn àbí ilé iṣẹ́ ogun wọn, òun á ju àdó olóró síbẹ̀. Lẹ́ni ni ìròyìn wá padà jáde wípé wọ́n ti negotiate. Kí wá ní negotiate? Wọ́n negotiate òun náà ni wípé wọ́n gbà pé kí àwọn ceasefire, kí wọ́n dá ọwọ́ ogun bó ṣe ń ju àdó olóró kákàkiri, pàápàá jùlọ Iran bó ṣe ń ju àdó olóró sí gbogbo àwọn Gulf nation, àwọn orílẹ̀-èdè gbogbo agbègbè wọn níbi tí military base Amẹ́ríkà wà. Wọ́n ti ceasefire fún ọ̀sẹ̀ méjì, ìyẹn ní ọjọ́ mẹ́rìnlá ni wọ́n fi ceasefire báyìí. 2 weeks ceasefire òun nìkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tá ní ká fi ìròyìn ká fi tó wa létí. Breaking news. The deadline that Donald Trump gave Iran to open up the Strait of Hormuz expires tonight. Now, Trump said that if Iran doesn't open up the Strait of Hormuz, he is going to kill the entire civilization of Iran. He said that the entire civilization is going to die tonight. He said that he's going to bomb every bridge, every power station, every train station, every infrastructure that Iran has. And in response, the Iranians are all out today protecting those infrastructures. They are forming chains around power stations, chains around train stations. They are standing on the bridges that Donald Trump said that he's going to destroy. I'm talking about old people, women, children, the elderly. All of them are saying that if Donald Trump is going to bomb all of this infrastructure, he has to go through us. He has. Torí a ti gbé ìròyìn síta lánàá ní orí wẹ́bsáìtì wa. Ẹ̀yin tẹ́ bá ti tẹ̀lé wa ní orí wẹ́bsáìtì wa, ẹ tẹ̀lé wa, ìyẹn ní asaketvnews.com. Ibẹ̀ la ti mú àwọn ìròyìn wá fún wa, àwọn àjàǹbalẹ̀ ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lágbàáyé ni, nínú Nàìjíríà ni, nílẹ̀ Yorùbá ni. Gbogbo àwọn ìròyìn ẹ máa rí bẹ́ẹ̀, lẹ máa bá pàdé níbẹ̀, tẹ́ ẹ máa kà fúnra ara yín. Tẹ́ ẹ bá dẹ̀ ti ń kà, ẹ máa bá wa pín, kẹ́ ẹ máa fi àwọn èròǹgbà yín sí abẹ́ ọ̀rọ̀ àríwísí tó wà níbẹ̀, yẹn ní under comment section ní orí iléeṣẹ́ ìròyìn Asake TV News tó wà lórí wẹ́bsáìtì wa. Wẹ́bsáìtì wa ni asaketvnews.com. Tẹ́ bá ti tẹ̀, ó máa gbé yín lọ sí ibẹ̀. Líǹkì ẹ̀ á fi sí abẹ́ ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tá a bá ṣe tán. Ètò ilé ìta mú wá fún wa wípé àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n bẹ́ orí Sẹ́ríkí, ìyẹn ní Sẹ́ríkí tó ń ṣolùbọ̀wọ́ fún wọn ní Òkè Ọya, fún àwọn agbésùmọ̀mí tó ń ṣolùbọ̀wọ́ fún àwọn agbésùmọ̀mí ní Òkè Ọya. Àwòrán rẹ̀ bí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ó wà ní orí Telegram wa. Ní abẹ́ ètò yìí náà a fi Telegram wa síbẹ̀, ẹ̀yin gbọ́wọ́lé agbẹ̀yìn lọ sí ibẹ̀, ẹ lè lọ rí gbogbo àwọn fọ́nrán wọ̀nyẹn
àwọn bí ìkọlù yẹn bó ṣe ṣẹlẹ̀ bí wọ́n ṣe gé orí ẹ̀ tán gbé sí orí tábìlì ẹ̀ bá ń bẹ̀ torí àní lè lo orí yẹn ní orí ètò yìí torí nǹkan bí ẹ̀jẹ̀ wọn ò kì í fẹ́ ní orí ìkànnì yìí. Ẹ tẹ̀lé wa lórí YouTube channel wa Àṣàkẹ́ TV News, Àṣàkẹ́ oníwèé ìròyìn ní orí YouTube wa, ẹ bá wa subscribe. Àwọn èèyàn wa kan béèrè wípé àwọn rí join ní orí YouTube wa, bẹ́ẹ̀ ni ẹ bá wa join, ẹ ti rí ní ìpele nípele àwọn nǹkan tí ẹ bá máa tẹ̀ ẹ rí níbẹ̀. Ẹ join wa lórí membership Àṣàkẹ́ TV ní orí YouTube. Ẹ̀yin ènìyàn wa, ẹ wo fọ́nrán yìí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń sá kiri o. Ara àwọn kan ta ní a ò fẹ́ kó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lélẹ́yìí látàrí bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń ya wọ àwọn ìletò wọ̀nyí. Ṣùgbọ́n tí ìletò kankan tán bá lè gbáradì kí àwọn náà kí wọ́n kó ẹlẹ́ṣọ́ ààbò síta, wọn ò ní lè máa sá kiri mọ́ o. Torí ibo ni wọ́n sá lọ, ibo ni destination wọn, ibo ni wọ́n fẹ́ forí mú. Wájú tí wọ́n ń lọ yẹn gan àwọn agbésùnmọ̀mí wọ́n kún ibẹ̀. Ẹ̀yìn tí wọ́n ti kúrò ní wọ́n wà ńbẹ̀ tí wọ́n ń lé wọn. Kí ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ lọ bá pàdé níwájú? Ìdí tá a fi mú àwọn ètò wọ̀nyí wá fún wa ni wípé kí àwa náà kí a má jẹ́ kí irú nǹkan bá wọ̀nyí ẹni bọ́n ṣe sá. Situation going on at the Ipeyangu Fulani herdsmen kill one of Kiru at Ipeyangu. This is wonderful. Fulani. Kó má ṣẹlẹ̀ ní inú ìlú títí wa la fi ń pe àkíyèsí wa sí wípé Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, gbogbo lọ́balọ́ba ẹ dìde ká pèsè ètò ààbò lórí ilẹ̀ wa. Aṣọ́gbó ni gbogbo àwọn ẹnubodè wa ni gbogbo àwọn ibi tí wọ́n ń gbà wọlé. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó yẹ kí àwọn adarí pàápàá jùlọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ibi tí wọ́n ń gbà wọlé ní Níjẹ̀ yẹn ó yẹ kí wọ́n ti ibẹ̀ pa láti lè fi dẹ́kun láti máa kó àwọn míì wọlé. Àwọn tó ti wà nínú ilé tẹ́lẹ̀ kí ẹ tú àwọn ọmọ ogun Nàìjíríà ńlẹ̀ fún wọn kí wọ́n kojú wọn kí wọ́n yanjú wọn pẹ̀lú ìrànlọ́wọ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà. Torí pé ní oṣù tó kọjá la gbé ìròyìn síta wípé àwọn Amẹ́ríkà wọ́n kó àwọn ọmọ ogun wọn tó lé ní 200 wọ́n kó wọn wá wọlé pẹ̀lú fighter jet 3. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kó di ṣíṣe. Ṣùgbọ́n àwọn ibi tí wọ́n ń gbà wọlé yẹn ẹ dákun a rọ̀ yín gbogbo ẹ̀yin Federal àpapọ̀ bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu irú ibi tí wọ́n ń gbà wọlé yẹn ó yẹ kẹ́ ẹ gbé ilẹ̀kùn díbẹ̀ ni kí wọ́n má bàa lè máa wọlé ní Chad ní Niger ní gbogbo àwọn ibi tí wọ́n kóra wọn jọ sí tí wọ́n ti ń gbà wọlé. Àwọn nǹkan wọ̀nyí ó yẹ kẹ́ ẹ mójútó. Yorùbá jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbára wa. Ẹ̀yin ènìyàn wa ìròyìn ta ni ká fi wá tó wa létí nìyẹn o látàrí iṣẹ́ ribiribi tí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ṣe tí wọ́n mú àwọn ọmọ 3 tí ọ̀gá àwọn agbésùnmọ̀mí Àdó Àìlérò tó kó sínú iṣẹ́ agbésùnmọ̀mí. Òun náà ọjọ́ ń bọ̀ lólúwa wí a mọ̀ wípé ọwọ́ máa padà bá bí ọwọ́ ọmọ ogun Nàìjíríà ò bá ọwọ́ àwọn Amẹ́ríkà tó wà on ground wọn máa bá òun náà. Ẹgbẹ̀rún Samuel ẹni kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ níwọ̀n ìgbà tó ti lè rí àwọn ọmọ ẹ̀ mú tí wọ́n ti mú orí Sẹ́ríkì tí wọ́n ti gé dúró báyìí ni allegedly bí ìròyìn ṣe gbé síta. Ẹ̀yin ènìyàn wa Yorùbá jí máa sùn nínú ìlú yìí. Òmìnira ilẹ̀ Yorùbá òun nìkan lọ́nà àbáyọ. Ẹ máa bá wa kọ Sunday comment section ní orí ìkànnì wa níbí Àṣàkẹ́ TV News. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín
Àṣàkẹ́ TV. Ẹ bá wa pín ètò wa, ẹ bá wa comment, ẹ like, ẹ subscribe, ẹ share. Odùduwà á gbè wá o, láṣẹ Èdùmàrè. Àṣàkẹ́ TV show.